ويمشي في الأسواق òun náà ń lọ ọjà à ń pàdé ẹ̀ lọ́jà ìwọ̀n àràkà ìwọ̀n àrèpò àníbi wọn bá rí لولا أنزل إليه ملك àkọ́bá ṣe kó jíṣẹ́ ni èé ṣe tọ́lọ́wọ̀n ọ̀sọ̀ òjíṣẹ́ kan kalẹ̀ fún gédégbé kọ́sọ̀mọ̀láyíkà kan kalẹ̀ fún فيكون معه نذيرا kọ́ wá sí pé màláíkà kan tó lọ́wọ́ sọ fún ni ní ọmọ àti sígbá ní ọmọ àti sáàlù ànípàdé ẹ̀lọ́jà mọ́ ànípàdé ẹ̀bí kankan màláíkà rẹ̀ ní ọmọ jẹ́wà kí ní tí ọmọ àti sígbá kì sáàlù wọn tó dákẹ́. يلقى إليه تنظر تكون له جنة يأكل منها صلى الله عليه وسلم صلى الله عليه وسلم bàbá jẹ́ bá nàbì gan ni ṣe tọ́lọ̀ wọn ògbókò kankan lẹ̀ fún kó ṣe gbogbo rẹ̀ gbogbo tí ọba jẹ́ ó sì ní pẹ̀pẹ́ ọ̀rọ̀ ọmọ sí kóhun náà tí wọ́n bá wá tajà ní gbowó nígbà sẹ́ńkì tó ẹgbẹ́ bá ti náwó mọ̀ ẹ̀yọ́ mọ̀ mọ́ ní ṣe tọ́lọ̀ wọn sí ilẹ̀ bó bá ti kó jìṣẹ́. ọlọ́run láwọn alábòsí àwọn alábòsí wọ́n wá dáhùn báyìí. إلا رجلا مسحورا ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn nípa wọn nísìnyí ẹlòmí lè máa sọ ẹ̀yin ọmọ kéwù wọn náà nùní tẹ́ ẹ̀ mọ kankan wọn afárí náà mọ kankan ẹ̀sìn yá ní alhamdulilayi. alhamdulilayi. wọn mọ kankan adi profession wájú wọn. alhamdulilayi. wọn mọ kankan ọlọ́dọ̀ọ́mọ yìí kú títí bẹ́ẹ̀ ní ọmọ kéwù wọn. alhamdulilayi. wọn mọ kankan wọn mọ kéwù wọn ò lè dájọ́ àwọn tí ẹ̀ ní ẹjọ́ lè dé àdá. amina. àmì rẹjọ àwọn lọ́ọ̀yà wa ọlọ́run jẹ́ bọ̀dá àmì adélọ́dún ọlọ́run jẹ́ ọmọ rí àwọn àdáńdájà jẹ ìjọ wọ́n jẹ́ mi orí dé. amina. àwọn ẹjọ́ tó hẹ́pì àwọn ẹjọ́ owó àwọn ẹjọ́ èmi lọ bá kàn wọn jẹ́jẹ́ ọlọ́run jáde lọ́dún wọn. amina. àwọn ẹjọ́ àwa la kó tírílíọ̀nù mi afẹ́yìn náà tírílíọ̀nù kan ní mẹ́wàá tá a kó ọlọ́run jẹ́ ọmọ rí. àmẹ́ni ọlọ́run jẹ́ pàdé ẹjọ́ wọn jẹ. ẹ jọba àwọn alábòsí wọn wá dáhùn gbà wọn gbogbo ìwé àdébù Muhammad tán ìwọ náà kọ́ sí ànẹ́bí ebo lọ fẹ́ràn àdébù Muhammad ebo ọlọ́mọlẹ́yìn àdébù Muhammad nìyọ ebo ní tànẹ́bí gbé wa lọ tẹ̀lé ebo ọlọ́rọ̀ tànẹ́bí bá sọ náà lọ́ mọ̀ múlò èyí ṣe tó wà lè ní sùúrù ẹ̀ ní bàbá wa lè ajé àgbà nílé kọ́ńkà everybody. ẹni wá pálí ajé àgbà sọ̀tà ọ̀tá ọlọ́run kí ló dé wọ́n ti fọ̀ ẹ̀jọ̀ pàdé ní àdúrà gbọmọ owó jù yí lọ kásẹ̀tì rẹ̀ kò sí tọ́sọ̀rọ̀ tàbí àfáàlé balùwẹ̀ àdíkò ní ọmọ akéwù kí lọ́kàn bàbá ó sì pẹ́ra wọn náà èmi Kamalu di àfáà gbogbo ayé ni bàbá ọ̀sọ̀ orí tí wọ́n kò láyé ń bọ̀ àfáà wa àgbà ti dé bàbá yìí ti dé báwọn èmi náà máa ṣe bí àfáà wa Dr. olóhùn yìí Dr. olóhùn yìí abdulhamid ọlọ́pọ̀ alábàárìkà wọn gbogbo wá sí ohun táwọn lè máa ṣe lọ́wọ́ láyé wọ́n wá sí àgbáyé bá ti dé báyìí táwọn ti rí tílẹ̀ ẹ̀rọ yìí subhana rabbika ní wọ́n ń torí wọn ò ní bọ̀ kankan mọ́ táwọn wí kí ló wá sí àgbáyé òwú lókù tí wọ́n máa tajà ní. báwọn jàmbá ti rí pòròfẹ́sọ̀ ayára tó dé òní lọ́dọ̀ ó dé àgọ̀tọ̀ dé àní ìrìn èmi náà sọ máa ìjìnlẹ̀ nísìn. àwọn alábòsí wá ń dáhùn jọ́nà báyìí. تتبعون إلا رجلا مسحورا. ẹjẹ́ àlùbáríkà wọn máa lọ yìí bí ti ń lọ ni ẹjẹ́ wọn máa fọ àlùbáríkà dá wa mà gbogbo bí a bá dé ẹjẹ́ wọn máa fọ àlùbáríkà dá wa mà ẹ má sọ kálímà kan fásilẹ̀ o ní kọ́kọ́ ní kan bọ̀ ó ní innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum wattaqullah la'allakum turhamun ó tún wá bọ́ ní suratul Anfal ó ní faslihu zata baynikum wa ati'u Allah war rasul ẹ̀kùn ká ẹ ṣàtúnṣe bọ́ọ̀bá rí bọ́ọ̀ lágbára àti ilé ṣàtúnṣe wà á tẹ́sù bá ọlọ́ lágbàràgbà tán tọ́mọ̀ jákujàku tán tọ́mọ̀ ọlọ́ba wà lè kí gbó ẹ̀dà sọ̀fẹ́ kalẹ̀ ọlọ́run ọ̀tàn tí yẹn nù ẹ má dá sí kankan ẹ má wo kálukú wọn
ọlọ́run náà ní bẹ́ẹ̀ bọ́bá yá yóò tutù bọ́bá yá yóò tutù سئل علي بن ابي طالب رضي الله عنه عن التقوى فقال هي الخوف من الجليل والعمل بتنذير والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل mẹ́rin tí sẹ́ni náà dáhùn wọ́n lọ bá ní wọ́n á bí dákùn sọ fún wa pa bẹ̀rù ọlọ́run sẹ́ni náà rí ní àtàkùwà ìbẹ̀rù ọlọ́run tẹ́wà bí ní èyí ẹlẹ́kẹ́ òfin ní nàìjíríà gbogbo tó lè ké láyé bọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run ọ̀sẹ̀ sí pẹ̀lú ẹ̀ ọ̀kàbùkù pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀tí pẹ̀lú ẹ̀ ọ̀yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀. لا بارك الله في علم بلا عمل. àwọn àgbàna àwọn àfáàná àwọn àríyọ ọlọ́wọ́ àná bẹ́ẹ̀ bá tẹ̀sí ẹ̀ẹ̀kan tí mo tẹ̀lé àwọn adájọ́ àgbà lọ mọ́sálásí jímọ̀ àsákì yìí náà mo tẹ̀lé lẹ́yìn àbá wọlé bí wọ́n ti wọlé bàbá ti jókòó mi tán máa ń jókòó bàbá wọn ọmọ yí àwádé àwọn bàbá wọn ni àfàwà ló dé bàbá wọn lọ pàdé wọn èyàn máa wá rẹ̀ ìta bá pàdé ara wọn ni bàbá ọmọ yí àwọn ọ́ kàmáàlù dé wọ́n ti máa rẹ̀ jẹ́ kan kàmáàlù àwọn àbá máa bọ̀ wọn lọ kàmáàlù dé gbogbo àwa tó ní kálùgọ́lọ̀ yí padà ẹbá fẹ́kọ́lọ̀ wọn gbáṣẹ́ wa àwa jókèdè lárúbáwọ́ fò kalẹ̀ assalamu alaikum wa rahmatullahi wallahi tọ́lọ máa wà ní ẹ̀ka àyà àmàkúgbà lágbàwá ní bí ẹ̀yà sọ́sọ́ àwa ẹsẹ̀ wa ń tẹ̀lé ẹsẹ̀ báyìí inú wọ wá tẹ̀lé àwọn afáàtà mẹ́yìn ò ló bẹ́ẹ̀ wọn ò ló bẹ́ẹ̀ àfáà mi wà sí àgbáyé bàbá lọ kí bàbá lò wọn káyìí látàmù wọn wà wọlé èmi náà ní tẹ̀lé wọn lẹ́yìn bàbá wa déwájú bàbá wa gbogbo wọn àdékùn àtọwọ́ méjèèjì bàbá wọn sí àgbáyé ó dà nílẹ̀ wájú wọn báyìí wọn wà ní abúlé nìkan àwọn náà wọn wà ní sífìlà rẹ bàbá àgbàdo wọn ni sífìlà rẹ wọn wà sífìlà ní wọn gba fìlà dání wọn mọ wá fọwọ́ ra eré wọn wá sí àgbáyé wọn wà díjú bàbá àgbàdo wọn máa díjú ní ẹ tọ́ba déwájú wọn tọ́ba ń ṣàdúrà wọn wá ké nǹkan náà ló wá wọn wà ní àwọn ẹ̀ka ìkúrò sí èmi wá bẹ̀rẹ̀ yìí wọn jọlọ wọn ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi as-samawati mọ̀wákìtà mọ̀ ẹ̀ lọ́yìn alùpùdání ọmọ ní buhari musa ní pàṣíwá ó ní fàṣà ìdájá púpọ̀ ọ̀dá súnmọ́nì àti ọmọ sí ẹgbẹ̀ abiyama fáwọn sífìlà èmi jẹ́bìlà níwájú bàbá yẹn ni àdàbíyà ẹni náà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹkùn sí orin tí a jẹ́ tí wọ́n rí kọ́ rí gbogbo kéwúlóké ọmọ náà ọmọ sọ́rífù ọmọ mọ́tí kí àrúdù ìwọ òun lásán ọgbọ́lá rẹ̀ nítọ̀ ọmọ kéwúdé àmọ́ àfáà ní kò ní sàlùbáríkà bẹ̀ ó ní rí àlùbáríkà fi lò ọ̀tànà àlùbáríkà ò ní àbíà ó kéwú àwárí inú wà rẹ̀ tó wù bàbá òbínú sí yàn rí bàbá àdájá kò sépè ní yàn rí wọn ò sépè ní yàn rí èébú kan náà àdájá gbàgbọ́ mo rí láyé ìbẹ̀rẹ̀ kan sì kọ́ àǹkó ni èmi àti kánílò ara yìí
ní ìyìn náà ni àkó wọ́n ní ẹbá ní kẹ́kẹ́ máa jọ àṣì mọ́lẹ̀ ní kẹ́ máa tó sí àwọn àbí ìsọ́lẹ̀ ayẹ́ máa gbọ́ ọmọ ọ̀rọ̀ ìwá ẹ̀yìn kọ̀ dọ̀rọ̀ sí mọ̀ sàrúsù èmi nù wọ́n sàrúsù àwọn tún káfẹ́ mọ́ wá wà mọ́tò pẹ̀lú àbá àmọ́ aláwọ̀gbẹ̀lá àwọn àbá tún lókè tó ní àwọn tí wọ́n ní ìmọ̀túnmọ̀ rẹ̀ wọ́n ní kí wọ́n ní ẹ̀yìn kọ̀ dọ̀rọ̀ sí mọ̀ wọ́n ní ẹ̀yìn tẹ́ dùnrà wọ́n ní àdùnrà wọ́n ní ọ̀túnmọ̀ yìí náà wọ́n ní abájúlá ní wọ́n ní báńbá bú yín ẹ̀yìn káàkún kò dùn yín wọ́n ní òkè ìkọ̀dọ̀rọ̀ sí ìlú lọ́kẹ́wù bó kẹ́ gbogbo sọ́mà méjèèjì ní kéwù bá ní àrí ọ̀pá ti dá sọ́mọ nìkejì ọ́sẹ̀ sí kò láyé ni wàdáyé ọ́sẹ̀ sí lọ bí àfáàtọ̀ bá ní àníyàn làlájá àgbà ní ní àrí fi ń kún báyìí àníyàn làlájá àgbà ní wọn ò sí láyé wọn báyìí wọn bẹ láyé ní ilé kéwù ti kún àkúnyà ní wọn kẹfẹ́ wọn bẹ láyé ní wọn ò sí má bà kọ́nà tó bá fọwọ́ sẹ́ báyìí asàlámà wọn ò ní gbọ́ wọ́n kúbẹ̀ tí mú ni àníyàn ni wọ́n dá alẹ́ ìjọ náà tó gbogbo ọmọ ọlọ́mọ kí wọ́n wá dé èèyàn ní ọ̀la níyàn ni mọ́wulẹ̀ gbé àbí wọ́n ń sàsí ọ gbogbo tó dálẹ̀ tí ń tú àbọ̀ ń kábùkù ni àbọ̀ ń yẹ̀yẹ́ rìn ládùúgbò yín àníyàn rẹ̀ ò dáa ni. وما الكرامة في ملك بلا بلد فما الكرامة في ملك بلا بلد. àfáwọn àgbà ti dé dákun ọlọ́jẹ̀jẹ́ wípé mẹ́ta bá ti wípé mẹ́ta wọ́n sì pariwo púpọ̀ ohun lè náà bá fi wí. àwọn àfá àtàná يصلحون الدنيا wàláhì wọ́n tún ayé ṣe àwọn àfá àtàná wọ́n tún ayé ṣe ويصلحون أسيرتهم ويصلحون أسيرتهم àwọn ẹbí wọ́n tún wọ́n ṣe ní wọ́n fún ẹbí wọn mọ́sáká àwọn àfá àtàná wọ́n lè bí rú ni wọ́n ra kankan pẹ̀lú tẹ̀sí ó sì tọ́lọ̀ sí àmọ́ bí ó ti rí ó ní sí ní gàdọ̀ ó ti rà ẹ̀kọ̀ kọ́bẹ̀ tó blọ́ọ̀kù náà máa túnlé nígbà ìrìnà ẹ̀ náà bàbá rí òtú ìwọ lọ́wọ́ àtú ní a bá tú ní mọ́rí ó gbé tẹ̀sù bá ní pánkó mọ́ gbọ́dọ̀ pé wọ́n ń jà yọ́ fà bóde ní ìbẹ̀lọ́n lọ́wọ́ ní ọgbọ̀ wọ́n tọ́jú sí ní حتى لقبوهم بفيهم wọ́n dáyé rẹ̀ wọ́n ló gba ààrẹ títí wọ́n fi wá fún wọn lálàjẹ́ pẹ̀lú sẹ́dáadáa tí wọ́n ṣe inú ayé وهم ينقذون أهل الدنيا من جهلاتهم. àwọn àfá àtàná ni àwọn ni wọ́n jí gbogbo ẹni ó sùn lọ yányá níbi àìmọ̀ kan wọn pé ẹ̀ǹdẹ́ àmọ̀ nípa ọlọ́run ẹ̀ǹdẹ́ agbọ́lọ́run yé ni ẹ̀ǹdẹ́ àmọ̀ tọ́lọ́run sọ ni. وقهروهم بوعظهم. wọ́n sì fọ̀ wọ́n mọ́ bí wa'azihim pẹ̀lú wáàsí wọn wọn ò ṣe wáàsí ẹ̀wọ̀ náà òmí èébú ló búté gòkè ọwọ́ adókè ó ti bọ́lọ́wọ́ orí wọn ni ìwọ́n tó gbé èébú tó fi gòkè ó dókè náà rí àfá dídaríbọ̀ tí daríbọ̀ ní bẹ́lẹ̀ rí èpè bítọ̀ mú rí èpè bẹ́lẹ̀ ìkan wá sí ẹ̀dẹ̀rẹ́ kan àádọ́kùn ìjọ́bẹ̀rẹ̀ lórí ikú ọmọ mi èébú ní gòkè ọgbọ́ ẹni tí ó bú kò rí àwọn àgbàlagbà fáwọn wà nílé ọlọ́run ló àwọn tọ̀hún sì dákẹ́ wọ́n sì wọ́n ìtún sọ fáwọn ọmọ ẹni tó bá fèsì nínú rí ọdún sì dákẹ́ ẹjọ́ ọlọ́run wọn máa fèsì ọlọ́run wá ń fèsì ẹ̀yìn jàmá ọlọ́run wá ń fèsì àbí ó fèsì. وقهروهم بوعظهم من غير تدارك. àwọn àfá àtàná gbogbo wọn yáyá ọlọ́ba kẹ́ wọ́n fọ ayé mọ́ láì ṣe pé wọ́n gba owó àpò láì ṣe pé ẹgbà ń bẹ̀rẹ̀ sí báyẹ̀ gbowó. ولا يفسدون بهم. gbogbo ọmọ tí wọ́n ní àfáwáyára gbogbo ọmọ àwọn tàná wọn ò fi sọ́lá. وكلامه اعتبار. ọ̀rọ̀
bẹ́ẹ̀ bá kó ọ̀rọ̀ ọ̀wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ alájẹ́ bá so bẹ́ẹ̀ wọ́n lọ́rọ̀ wọn bẹ́ẹ̀ so bá ká kí ni mọ́ àwọn alájẹ́ bẹ̀rẹ̀ ajẹ́fà náà ọlọ́run yìí sọ bá ká wọ́n bàbá dé pàrọ̀ tẹ̀ ní ẹ̀ wá ní mọ́ kí lórí tí wọ́n fi sọ ajẹ́fà náà ọlọ́run yìí sọ bá ká wọ́n lè mílẹ̀ mẹ́rin. وإذا هل كلامهم àwọn àfáàdà náà lọ́rọ̀ bá wá ní ìrọ̀rùn fún wọn bí ọyá ìgbà máìkì ẹ̀ sọ. يقولون ما كان مع الله ọ̀rọ̀ tí wọ́n bá ní sọ náà ni máa ká ní máa ń la tó bá ti jẹ́ tọ́lọ́run. كان الله معه bọ́ọ̀ bá ti jẹ́ tọ́lọ́run tó ń ṣe tọ́lọ́run ká ní ọlọ́run máa wò ọlọ́run wọn bẹ pẹ̀lú wọn náà tá ní bẹ pẹ̀lú àdájẹ́ ìgbàlẹ́ ti jẹ́. فألبسهم الله ọlọ́run nígbà mo rí gbé bẹ́ẹ̀ ni wọ́n ti dú èmi ọlọ́run wọ́n bàbàrà èmi ọlọ́run wọ́n bù kí èmi ọlọ́run wọn ò fi kéwù wọn dayérú wọn ò fi kéwù wọn fọ́lù wọn ò fi kéwù wọn sọ̀tàn bú. wọ́n ní wá sí ní ìyàwó àmọ̀dú tó ti dé wọ́n tó gbogbo kíní kalẹ̀ à ń bọ́rọ̀ lọ wá ní ẹnu lẹ́nu ìgbàyẹ̀ bàbá kan wà wà kéèkéé jọ yẹn ẹran ni wọ́n jí gbé àwọn àbẹ́rẹ́ rẹ̀ sí wọ́n jòkó wọ́n ti dé yẹn wọ́n ní ẹlọ́yọ wáyà fún orí jẹnẹrétọ̀ wọ́n fa kìíní já fún orí jẹnẹrétọ̀ wọ́n wá ń gbá kìíní létí wọ́n tẹ ẹ má wòlẹ̀ dábá àwọn bàbá wọ́n tẹ àwọn yọ àwọn máa ń ná anybody wọ́n bá ń sọ fún àbálẹ̀ aláyé bàbá yìí ṣé ẹrẹ́ ń tẹ́ gbé wa ṣé ẹrẹ́ tó náà bá wá ní sọ ṣé bàbá wá jẹ ẹran tó yàn ẹ̀yin náà sì dákẹ́kẹ́ rẹ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ wá tó wá sí wá sí yàn ibà fáà ni ṣé wà sí ìyàwó nínú ilé ìwò náà òkè ìtàkítà ìtàn òfò ìtàn tí dàdúrú ìtàn tí balẹ̀ jẹ́ kí ló dé ọ̀bẹ̀rù ọlọ́run ni àwa béèrè ọmọ ọdún rẹ̀ onígbà náà you are going to 75 you are going to 79 sábà rí ni. ọlọ́run àwọn àtàná nígbà wọ́n rìn bí mo ti ní wọ́n rìn wọ́n wù níwà bí mo ti ní wọ́n wù wọ́n sọ lọ́rọ̀ bí mo ti ní wọ́n sọ ábà èmi ọlọ́run mo wá sí kíni mo wá dáṣọ bù wọn. libasal izzi wal karamati. aṣọ yìí aṣọ àpálẹ́ mo wá dábò wọn láyé lónìí bí rẹ̀ bá mọ́ kò sí ọlọ́run ló lè kalẹ̀ bí wọ́n ti dákan wọn àdájá ọlọ́mọsàwọlá àti kàmọ́rún lórí ọlọ́mọsàwọlá àti kàmọ́rún lórí ẹlòmíràn ní ọlọ́mọsàwọlá àfá kàmọ́rún lórí àwọn tó ọmọ kéwú àwọn tó àwọn àti wọ́n tún sí dáadáa àwọn pẹ̀lú ọlọ́mọsàwọlá bàbá wa ṣe kàmáàlù díẹ̀ ọlọ́mọsàwọlá ẹgbẹ́ ilẹ̀ yìí wá náà wò jẹ́ ọlọ́mọsàwọlá kàmáàlù díẹ̀ ẹ̀yìn lẹ́yìn yọ kọ̀ọ̀kọ́ kẹ́mẹ́àlù díẹ̀ olórí gbogbo ẹ̀ sì wà dáadáa. èéṣe tí mi fún wọn lásọ yìí èéṣe tí mi daṣọ àpálẹ́bò wọn àwọn tá a wí kí ló ní wọ́n ṣe. àwọn ni wọ́n ń pè ayé. mina ṣáàkì ìlàlíyẹ́kì ni. yad'una ad-dunya min ash-shakki ila al-yaqin. wọ́n ń pè ayé ẹkú òbí yẹ méjì sẹ́kọ́lọ́ wọn ṣe báyìí ní abí òní sí ẹkú òbí yẹ méjì sẹ́kọ́lọ́ wọn dàn tó ìwà bí òní dáhùn ila al-yaqin wọ́n wá pè wọ́n lọ bí àmàdá yóò ṣe o ẹni bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹni bá ṣàbúrú yóò gbẹ̀san aburú ayé náà lẹ́ẹ̀tì máa rí man ya'mal su'an yóò di ìsàbí ẹ gbẹ̀san kò sọ́gbọ́n tẹ̀ lè dá èmi ọ̀mọ́rú kéwú tẹ̀ lè mà èmi ọ̀mọ́rú ẹni ó lè bí yín ẹ gbà ẹ̀san ọlọ́run. wọ́n ń pe ọmọ adama kó bí ẹ má ṣe kárí mi ilal ikhlas lọ́sí di ìṣe nǹkan pẹ̀lú bí ọlọ́run ìwọ ọmọ dájú pọ̀ wọlé sí. ọwọ́ nínú ọ̀rọ̀ ìbátí ilẹ̀ zuhudi. wọ́n kọ́ bá dábà fún mi mo fẹ́ nígbà mo fẹ́ dáwò èmi náà fẹ́ ṣe báyìí èmi náà fẹ́ ọ̀kan náà wọn lóyìnbó ó ní I don't care who is doing better than me when I'm not ó ní torí pé kí ni ọ̀jẹ̀ kíá nípa ẹni ọlọ́run bá jó tún sí dájú tèmi lọ ó ní I'm not in competition with anyone else ní ìwà ṣe competition láyé ìtì bá ṣe ń bẹ̀ ní ìsìn gbogbo yóò tó lè dé láyé àárín náà lọ wà ó lè wà wájú òsì lè wà lẹ́nu òkú bẹ́ẹ̀ àárín lọ wà ó gbọ́kọ̀ kan tá àríwú ẹ̀rí àárín lọ wà èdè táyà méjì tẹ̀lé ní ọ̀rọ̀ ìdí ọkọ̀ tí wọ́n gbé wa àárín lọ wà
mi bá wẹ̀yìn mi náà tó rẹ̀ ní ọbẹ̀ dàbí tiẹ̀ lọ. sì máa gbọ́rọ̀ tó máa ń sọ lágbájá mo tiẹ̀ wá ní kinní kí n tiẹ̀ wọ́n ti di lágbájá ní kinní lágbájá ní kinní èyí ṣe tó mọ̀ wá ní ọmọ àkọọ́lẹ̀ mi ọmọ àkọọ́lẹ̀ mi mo gbá kọọ́lẹ̀ mi wá ìwọ náà gbé tiẹ̀ wá ní ẹ̀sùn bá tiẹ̀ ní ohun fẹ́ẹ́ kejì ilẹ̀ jẹ́ máa bá tiẹ̀ lọ. ومن الكبر إلى تولي afáàyè ní ọba ti rákọ̀ lọ bọ́ àfágbà lọ́wọ́ bàbá wa yára bọ́ bá sí tán ní o físà tí ẹ̀ náà ti jáde mo ti parí yìí wọ́n ní ibi wọ́n lọ wọ́n náà lọ bẹ̀ ó sórí bí wọ́n ní bọ́ bá wá dé ọlọ́run jámọ́ bẹ̀ dáadáa bọ́ bá owó bá àfáà ti wọ́ sọ̀rọ̀ irú fìlà tá a bá dé pẹ̀lú gbọ́ ló sí wa white lọ́wọ́ wà ní ọ̀nà wà kúrẹ̀ wà ní bàbá rẹ̀ jágbà wọ̀ káwọ́ gbogbo ọ̀gá lọ́wọ́ ẹjọba ẹni la ilaha illallah wọ́n ń pe ayé bò bí ẹ má ṣe mọ́tòmọ́tò ẹ má ṣe gbéraga lórí tó ọba ké bàbá alájà wà níbẹ̀ yẹn bá nínú apá tọ́ba nínú ọwọ́ báyìí tọ́ba ní tààtùkù ní ìná bàbá ti sọ wọ́n ní wà ní láyé àwọn tó kù wọ́n sì máa bọ̀ níbi apá wọn báyìí lábẹ́ apá wọn náà wọ́n ti ní àwa wà ní o sì ní tó wọn kí ló mà kí ló yé ọ wọ́n tá bí pé ọ̀dà níjẹ́ orí jọ́rì kìá mọ̀ bọ́ ọba lọ mọ kéwò sí èrè bí kéwò àgbẹ̀ àna tó mọ̀ nà ẹ dákun níjẹ́ orí kìá mọ̀ àárọ̀ ní ọjọ́ ni láàbò mélòó ọ̀sán ní ọjọ́ ni láàbò mélòó ọmọ ajátọ́ ni o tó bẹ̀ kọ́ dáhùn tọ́lá mẹ́bí náà dáhùn ẹ̀ ó ní mọ́ni masúrù àní àbí àdùnmí nà sáàì dábàá ní ìwínú fẹ́ wọ́n lọ́wọ́ àdáhùn kí ló ké sí ẹ̀ ké. wà nínú àdáwọ̀ tí ilẹ̀ mọ̀hábẹ́tì. wọ́n gbé wọn kó bí ẹ má sọ̀tá nǹkan kan náà lẹ́jọ́ gbé dání apá ní ẹnìkan wà wájú ẹnìkan wà lẹ́nu bá a ti bá nu ẹ̀sìn ọgbọ́n dá èbó ṣe mọ́tò tán wọ́n ṣe big mistake ara mọ́tò táyà tẹ̀yìn kò lè bá ti wájú láyé tàbí kí a mọ́lọ́wọ́ èdè èmi ò ríro aré tó lè sá asábìkúnà sábìkúnà mo ṣe bẹ́ẹ̀ rí dáadáa ní asábìkúnà sábìkúnà ẹni abá ti lóhùn lọ́wọ́ wájú lọ́wọ́ yẹn torí àníyàn wọn mo fi gbé wọn síwájú ní wọ́n ti máa lò ó lọ wọ́n ti lò ó lẹ́ atayọ́ ọmọ kìyàmà. wọ́n pe ayé kò mí ẹ má máa pẹ́ ń wo kọ́kọ́ kí ẹ má pẹ́ ń wo kọ́ àjẹ̀nú ìlàhí ilẹ̀ dùn ẹ má bẹ̀rẹ̀ ọ̀hún ni ìyá yín náà ni bàbá òkú ẹ má pe ọlọ́run gbogbo ọ̀tá àjọkọ̀ yìí á wá sí bismillahirrahmanirrahim àdúrà ni bàbá júwe fún wa tí wọ́n fi kú láyé àdúrà ni. wà ní kúwàtí ilẹ̀ kúwàtí lọ́wọ́. àwọn dàbí à ẹ̀dá kan ní alhamdulillah. alhamdulillah. lẹ́yìn náà mo ti ṣe wá sí tán gbogbo àwọn afọwọ́ abẹ́ láyé mo ṣe wá sí tán ní àwọn bàbá wa fẹ́ ṣàdúrà wọn wá ní Allahu akbar agbọ́ wá sí ọ sì ló kù nǹkan mẹ́jọ tó ń fẹ́ kà wá sí tí àáfàá wa fẹ́ẹ́ àwọn kìlì àáfàá wa agbára ń bó sì wọ̀ wọ́n á nà lọ́ọ̀ ẹ̀ wọ́n á sọ etí agbára rẹ̀ àwọn ẹgbẹ́ ní àáfàá wa ẹni tí ọba gbà fún mi ládùúgbò àwọn kẹrin tọ́mọ àwọn alájà pè pé àáfàá wa tọ́ba wa pé sí ọ òfin gbá pé ọ sọ fún mi wà ní ọ̀rọ̀ pè ní báwọn wọ́n wá ń gbé lórí ohun ọ̀rọ̀ afá wẹ́yọ̀ kan sí ẹ má wọ agbára kágbára kí ilé kúwàtí lọ́wọ́. ẹ̀yọ́ máa kéwù bàbá wa láàájí àgbà ẹ̀yìn àrọ́mọdé máa kéwù ṣéèkù tájúlẹ̀ àdábì ẹ má wọ́ wàkúwà ẹ̀yọ́ ọlọ́ba ní òní ní òní ẹ má lè lékúlé ẹ̀yọ́ ọlọ́ba ní jẹ́yàn lè jẹ́yàn bàbá ti sàdúrà ẹ̀yọ́ máa kéwù àtàrọ́mọdé máa kéwù àtẹ̀yìntẹ́ ẹ̀tún láìdá bàbá ọmọ bá wọn lọ wọn àtẹ̀yìntẹ́ ẹ̀tún máa dé gbogbo ní ẹ̀dì èèyàn ọlọ́run sì gbà á má wá wà kú wá kí má lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ kankan
ọ̀dà bọ́ọ̀ bá wọ gbogbo ẹ̀ tó kó gbogbo ẹ̀ jọ tó ọ̀pá náà pi tó kú kọ́ ságbára yẹn lè jẹ́ padà ọlọ́run tí bàbá wa dájá gbà ní àmọ́ wa ní ẹjẹ́ àmọ́ wa. àwọn àtànáà ni àmìlú náà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mọ́ wọn tí bàbá wa dájá gbà gbé kó lọ́wọ́ àfáàgbà wọ́n lò bá àfáàgbà ti lò ní wọ́n fi lọ wọ́n bá àfáàgbà bẹ̀ lọ́wọ́ wọ́n ní lọ́rọ́ lẹ́wọ̀ àmìlí nàbí ẹ̀mí wọ́n ti وبالأولياء الصالحين من الدعوات. àwọn alájẹ àgbà ni wọ́n bá wí ni وبالعلماء العاملين بعلمهم. àfààní mo bẹ̀ Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run ọlá àgbà ó ní mo bẹ̀ Ọlọ́run ọlá àwọn àfa. العاملين بعلمهم. العاملين بعلمهم. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ wọn ò fi mọ̀ wọn búyàn wọn ò fi mọ̀ wọn lálàṣe ilé onílé wọn ò fi mọ̀ wọn sàyè lójútì العاملين بعلمهم. wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ wọn tí wọ́n mọ̀. وبالأولياء الصالحين من الدعوات. àwọn alájẹ àgbà ni àwọn alájẹ àgbà ni kẹ́ni kò lè fọwọ́ sọ̀yà pé ìjà pa èmi wọn kọ̀ ni bàbá alájẹ àgbà kọ̀ ọlọ́run ọmọ yẹn tí ó jáde sí ẹgbẹ́ ìrọ̀rọ̀ pa ìrọ̀rọ̀ pa àfáà mi ò lè sọ̀rọ̀ láti wọn wẹ̀ ẹ wá àbá ẹ máa rúwà ìṣẹ́ máa ṣe o ṣáà kẹ́ ìgbà ìyàwó tèmi gbogbo jàmọ́ sí ìṣèwà kí fèrèkì ìwò sí fèrèkì ẹ wá máa rúwà ìṣẹ́ máa ṣe ẹ má ṣe mọ́ ní àbílẹ̀ àkàkà yà ní ẹ̀yìn gátẹ̀ ní ìyàwó kan náà mú ní ẹsì jágbà ẹ wá ń gbé mọ́ ní àbílẹ̀ àfáà mi mú sọ bẹ́ẹ̀ fún ládùúgbò ọlọ́run tọ́wọ́ darí ọlọ́run àwọn àtẹ́jágbà eré wọn ni já máa ṣe ọtọmọtọmọ. àmín. ìlọwọ́dún àwọn bàbá àfáwà gbà nílò bí kìíní fún mi. àfáwà tọ́wọ́ dànà jẹ́ jíṣẹ́ fún bàbá wa jẹ́ jíṣẹ́ bá fáwà gbà àfáwà mufti ìkàrẹ́ bàtúntà òun lọ́wọ́ ń jẹ ìta ẹsẹ̀ fà òun lọ́wọ́ ń jẹ ìta sà ó sì fún wa lówó dáadáa ọlọ́run kẹ́ òun púpọ̀ ọlọ́run owó láyé ọlọ́run tẹ́lẹ̀ lọ ọlọ́run jẹ́ sùúrù láyé àmín ọlọ́run bá fún yín àmín mo tẹ́ tọrọ fún àǹsáàmì ìsìláàmì lọ́run afáwà àgbàyára ọlọ́run ọgbà àmín mo tẹ́ tọrọ fún bàbá wa láyé àgbà àti ilé wọn ọlọ́run ọgbà àmín èyí tẹ́ tọrọ fáwọn tá a fẹ́ràn yín ọlọ́run ọgbà àmín èyí tẹ́ tọrọ gbogbo àwọn ọmọ akéwù ọlọ́run ọgbà àmín èyí náà tọrọ fún ara yín ọlọ́ abẹ́tìlá àti ike ọlọ́run mùsẹ̀ àmín ọlọ́ àyà àti bàbá tẹ́ tara wọn jáde àmín ọlọ́run ti ṣe fún mi àmín bisimilahi inna a'tayna bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. bàbá wa lajẹ àgbà bisimilahi inna a'tayna gbogbo tí wọn lọ fi ṣe fún àdébù Muhammad sallallahu alaihi wa sallam wa fi ṣe fún bàbá wa lajẹ àgbà. àmín. gbogbo ẹ̀ tó bá ma kó n fẹ́ wà ní jẹ́nà láyé ẹ tẹ́wọ́ ilé jẹjẹ wa kí wọ́n lajẹ àgbà. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. àwọn bàbá wa làjí àgbà ẹjọ́ tó nù àsákì lọ sọ ara rẹ̀ ọjẹ́ yẹ àwọn bàbá wa làjí àgbà wọ́n ní owó 5,000 ní àwọn dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah tọ̀ ṣé ní iná yìí máa wá tọ̀ wọ́n ní àwọn fi dúpẹ́ fún Ọlọ́run èmi náà wọ́n sọ̀pọ́ọ̀tì àwọn bàbá àáfàá tó ní wọ́n sọ̀pọ́ọ̀tì wọ́ọ̀dù àwọn bàbá pẹ̀lú ọyọ́ lásìkò yìí wọ́n sọ̀pọ́ọ̀tì wọn pẹ̀lú 20,000 àwọn arákùnrin àwọn ọmọdé wọn kúkú ní nǹkan kan Ọlọ́run là ń jẹ.
يا جماعة